ètò bàbá ètò láwọ Ọláyíbíká bá àbẹ̀bí ń jẹ́ ẹ jẹ́ kí n ṣe àfihàn àlejò mi ọ̀dọ́mọdé ajínrere tí ń fi irinṣẹ́ ohun èlò orin olóńgòrò tí fi ń kéde ìgbàlà káàkiri gbogbo ayé Adeshina Sunday Oluwashola tí orúkọ tàgé wọn jẹ́ Shola Sax. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Ẹ bá ń fi èmi tẹ̀ kí òun ẹ fi mí ńlẹ̀ ẹ kí àwọn olólùfẹ́ yín kẹ́ bá ń fi fèrè kọ́kọ́ kí wọn náà ẹ fi orin ọpẹ́ kan kí wọn ó yá ẹ fi orin ọpẹ́ kan kí wọn lórí fèrè yín orin ọpẹ́ ẹ máa dúpẹ́ lé nìkan tí mi lọ́nà mi ẹ jẹ́ báyìí kí ìpele. Ẹ̀tún bá ń gbé sí Adeshina Sunday lórúkọ Jésù mi ò ní wá ọtí Ṣọlá ẹgbẹ́ kìíní dáadáa ojúlọ́rọ̀ ẹgbẹ́ dáadáa Ṣọlá Adeshina mo mọ̀ pé o máa ń tijú dáadáa gbogbo ojú tó wò mí lẹ́gbẹ́jọ ayọ̀ sókè ẹ̀rí ọ̀dọ́mọdékùnrin yìí kò tí ì ju ọjọ́ bíi mélòó kan àbí ọ̀sẹ̀ bíi mélòó kan tí mo ṣe àbápàdé wọn ní ìlú Mushin olóòṣà èmi iṣẹ́ ìránṣẹ́ gbé mi lọ Mushin ní ilé ìjọsìn ọ̀rẹ́ mi kan àdúrà gbé mi òun náà wà nínú àwọn tí wà ń fi ohun èlò yin Ọlọ́run nígbà tí wọ́n pe arákùnrin yìí orí mi fẹ́ lè ṣí bọ́ níbi tí mo wà torí pé nígbà tí Maria ìyá Jésù torí ìyá Jòhánù Bíbélì sọ wípé kíní inú ọlẹ̀ ó mì nǹkan kankan nù mí Ṣọlá mi ò ní wá yín tì láṣẹ tó lọ́wọ́ bá mi ìdí gangan rẹ̀ tí mo fi wá fi ojú wọn hàn fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá Ṣọlá Adeshina báwo lẹ ṣe bẹ̀rẹ̀ fífún kìíní yìí ẹ jẹ́ á mọ̀ yín díẹ̀ ilé ìwé wò lẹ lọ láàrin ìṣẹ́jú ẹ bá mi gé ẹ kàn fún mi ní ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀ yín díẹ̀ ó dà ọgbà káyọ̀gò. nígbà tí mo wà ní kékeré dádì mi jẹ́ ó wà lára àwọn ọmọ ogun ìgbàlà nínú ìjọ wo ní ìjọ Christ Divine Apostolic Church ní ìlú Péjú Mushin. So my dad was one of the boys brigade member. Àdèmọ àwọn boys brigade wọ́n máa ń lo èlò orin bíi fèrè trumpet saxophone tuba and stuff like that. Dádì mi dẹ̀ jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ orin tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn kan báyìí. Àwọn náà ń play. Yes. Ebanle ni. No, not really, but also like on dabble into it ni. He's not into it. Okay. Just dabbling into it. So Igbayan Mara sit the mic aremu, a popular saxophonist now. Igbayan Mara wale o mama play as a small kid then I didn't even understand. But me asa koma Josie orin mic aremu. Àwọn náà ń wò wá nílé báyìí, wọ́n ń wò wá báyìí. Àti ẹ̀rẹ̀ máa ń àwọn lágbájá, but just love things like this. Yẹn daddy tí daddy bàbá Adeshina. Wọ́n tẹ̀ Naija bóyá pé mo lè venture into it now. Bọ́kọ̀ máa ń ra wálé ni. So ìgbà tẹ́mi náà dẹ̀ grow up in boys brigade. I was taught how to play the trumpet. Ẹ padà alẹ́ Yorùbá ẹ kó ló ìwọ ẹja wá sí oríṣiríṣi. Ọkọ mi gbọ́yìn fún fèrè. That is around 2010. But before that, I started in the church playing drums. Drum set. Ìlú mẹ́jọ wọ nìkan. That's it. So from there, I moved over to the keyboard. I learned how to play the piano. Mo kọ́bọ̀yìn Pedro, Dada. So I did that for some years. So lẹ́yìn mo ṣe wá lọ kọ́bọ̀yìn fún fèrè. Ìyẹn ilé àbí trumpet? No, trumpet. But then, I should start with this. But iye tó máa ń ta ilé ìgbà yẹn. Trumpet ò sì wọ́n. Trumpet ò sì wọ́n. Èmi náà fún rí. So eléyìí, this one onikalomu like 60,000 one gbà yẹn. An huge amount of money. And trumpet was around
of a time around 15,000. Bẹ́ẹ̀ni. So my dad just urged me. Bẹ̀rẹ̀ pẹ̀lú fèrè tó bá dẹ̀ yá. Fèrè náà lélẹ̀. Bẹ̀rẹ̀ pẹ̀lú trumpet, yeah. Tó bá dẹ̀ yá, Ọlọ́run ṣe lè. So I started back in 2010. So ìgbà tó yá ó yá. Fà sẹ́yìn. Yeah. We played trumpet for like 2 years. So ìwọ ọlọ́pàá tí ń tọ́lọ̀ bá máa ṣiṣẹ́, ó máa ṣiṣẹ́. Ọlọ́run wá gbé ẹ̀gbọ́n mi kan dìde tó get saxophone yẹn fún mi. Eléyìí gangan abẹ́ ti rà mí lẹ́yìn. Àmọ́ ti rà mí lẹ́yìn. I've bought several. So I started playing saxophone in 2013. So lẹ́yìn bí. due to my knowledge, Ọlọ́run pé mo ti ń play trumpet tẹ́lẹ̀. Daddy be advised me make him bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyọ kan. So it's just that nobody taught me. Nobody taught me. Mo kàn gbé. Mo dẹ̀ lọ sí orí Google and I checked some fingering exercise. So with the knowledge, you know, the trumpet, just be transfer of knowledge. Látòrí trumpet wá sórí saxophone. Ní Ṣọlá Sax di Ṣọlá Sax lónìí. Gbogbo ojú tó ń wò mí lé lágbára Ọlọ́run ọmọ ògo Ọlọ́run fún wa ìṣòro ní pamọ́ wa lọ́wọ́. Ọmọ ológo kan rèé tí ó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ dáadáa. Ẹ jíjẹ́ ń dé òkè lọ́hùn kí n ṣe ìkẹ́ àlejò mi àbí nítorí pé ó jẹ́ àbúrò wa ká mọ́ fún ní nǹkan mọ́ jẹyàn jẹ̀ṣà tá a bá padà dé àtúmọ̀ yín tẹ̀síwájú lórí ètò ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ a kú ayẹyẹ ọdún tuntun.